فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثات تيشي تفسير القرآن ní wákàtí ọ̀wọ̀ yìí àti àwa tí à ń wí àti gbogbo etí tó ń gbọ́ wa pátá kí Ọlọ́run kó má dùn wá ní ládàá rẹ̀ kó sì tọ́ ahọ́n wa sọ́nà kó sì tọ́ ìgbọ́ràn wa náà sọ́nà bi rahmatihi ya arhamar rahimin. Suratun Nahl, ibẹ̀ náà ni a ti gbé dúró, àbí súra yìí náà ni a ń ṣe tafsir rẹ̀ lọ́wọ́. Áyà tí a gbé dúró lánàá, ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú lónìí insha Allahu ta'ala. A dúró ní áyà 83, a máa tẹ̀síwájú ní áyà 84. Wasilatun lil istizadati fi ibadati Allahi subhanahu wa ta'ala. Fún ẹni tọ́lọ́run bá fẹ́ lò, tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sì fẹ́ kẹ́, bẹ́yàn bá ti ń ronú ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún ni, a máa jẹ́ kẹ́mi ẹni ó tún rọ̀ fún sísìn Ọlọ́run, fún fífi ọpẹ́ fún Ọlọ́run, fún gbígbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu. A ṣàlàyé fún wa nínú tafsiri tó ṣáájú tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó kẹ́ àwọn ọmọ ànábì Ádámù, ó kẹ́ wa púpọ̀. Pàápàá jùlọ àwa tí a jẹ́ mùsùlùmí, Ọlọ́run kẹ́ wa ó sì ṣàánú wa. Gbogbo ìgbà tí èèyàn bá ti wá rántí ìdẹ̀ra tọ́lọ́run ṣe yìí, ó yẹ ká máa lékún ní tọ́lọ́run. A kì í fi ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún ni ká tún máa fi takò tọ́lọ́run. Àlàáfíà ìdẹ̀ra ni, àrísìkí ìdẹ̀ra ni. Gbogbo àwọn ìdẹ̀ra wọ̀nyí ó yẹ ká tún máa fi lékún ní ṣíṣe tọ́lọ́run ni. Ìdẹ̀ra yìí ò gbọdọ̀ jẹ́ sábàbí ǹjẹ́ ó tún gbé wa jìnnà sí tọ́lọ́run, kọ́lọ́mọ́sà ìṣọ́ wa ń bẹ̀. Ẹ̀yin ẹ wo ẹni tó bá jẹ́ olè àbí adigunjalè, àlàáfíà ló ní, aláàárẹ̀ kan ò lè rọ́ọ̀bù bó ti wùlẹ̀ ọmọ. Ẹni tí ò lálàáfíà kò lè kidnap. Ìyẹn túmọ̀ sí pé àlàáfíà kan ló ń bẹ lára wọn, ẹ wo bí tí wọ́n lù sí. Ìwọ náà béèrè léèrè, àlàáfíà èyí tọ́lọ́run ṣe fún ọ, ìdẹ̀ra èyí tọ́lọ́run bá ṣe fún ọ, kìí ṣe mímọ̀ ṣe rẹ, kìí ṣe ọgbọ́n rẹ, ó ní àìtọ́lọ́run tó ọ sí. Bẹ́yàn bá lè ronú jinlẹ̀, ó yẹ ká fi ìdẹ̀ra yìí ká fi sin Ọlọ́run, ká fi gbọ́rọ̀ sí Ọlọ́run ọba lẹ́nu. Ọlọ́run bá sì fi rinlẹ̀ wípé kò sí ẹnìkan, kódà ẹni tí ò mọ Ọlọ́run tó náà bá ronú yóò gbà pọ̀ Ọlọ́run kẹ́. Ló fi jẹ́ pé àyàtà ti dúró lánàá, Ọlọ́run ọba subhanahu wa ta'ala, Ọlọ́run ya'rifuna ni'matallah, ya'rifuna ni'matallah. Ọlọ́run ní wọ́n mọ ìdẹ̀ra tí mo ṣe, wọ́n mọ̀, thumma yunkirunaha, níṣe ni wọ́n ṣe àìgbàgbọ́ sí. Thumma yunkirunaha, wọ́n lòdì, wọ́n ṣe bí ẹni wípé mi ò kẹ́ wọn, wọ́n ṣèṣe pé mi Ọlọ́run mi ìṣèdára fún wọn, àmọ́ ní àwọn nìkan, àwọn náà mọ̀ pé Ọlọ́run kẹ́ wọn. Ọlọ́run fi sọ pé ya'rifuna ni'matallah. Àwọn aláìmoore wọ̀nyí wọ́n mọ̀ pé Ọlọ́run kẹ́ àwọn. Ṣé ìkẹ́ tójú la fẹ́ sọ ni, àbí ìdẹ̀ra àlàáfíà, àbí ìdẹ̀ra ti làákàyè? Gbogbo àwọn nǹkan wọ̀nyí, ẹni tí ò mọ Ọlọ́run gan, ó gbà pé ìdẹ̀ra lélẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ọba fi sọ nínú Al-Qur'an níbi tí a gbé dúró lánàá, àyà 83,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون. أعوذ بالله من الشيطان الرجيم يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون. ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن بالذين كفروا ولا هم يستعتبون. وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينظرون. Abẹ̀rẹ̀ tútùmọ̀ Al-Qur'an pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo aláyé, ọba tó ṣe kó do ẹni tó bá ṣe ti ẹnìkan ní ó kẹ́ tó bá jọ gbogbo al-qiyama. Àtèmi àtẹ̀yìn kọ́lọ́run ọba kó fi wá sínú ẹni tí ó kẹ́ níjọ́ náà. Ọlọ́run ọba ní ya'rifuna ni'matallahi thumma yunkirunaha. يعرفون نعمة الله ثم ينكرونها. Ọlọ́run ọba ní àwọn aláìgbàgbọ́, àwọn tí wọ́n ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run, bẹ bá bi wọ́n léèrè pé ta ló dá yín, wọn ò ní tọ́ka sóòṣà, wọn ò lọ́lọ́run ọba ló dá wọn. Bẹ bá bi wọ́n pé ta ló fún yín lálàáfíà, wọ́n sọ pé Ọlọ́run ọba ni. Ọlọ́run ọba ní ya'rifuna ni'matallah, àwọn náà mọ ìdẹ̀ra Ọlọ́run ọba lérí wọn, ó yé wọn, wọ́n mọ̀ pé Ọlọ́run ọba ló ṣe é. Àmọ́ wọ́n kàn ń tako ìdẹ̀ra Ọlọ́run ọba yìí ni, òdodo rẹ̀ náà ó yé wọn nínú ọkàn wọn. Thumma yunkirunaha, níṣe ni wọ́n ń tako lọ́kàn in tó yẹ kí wọ́n ṣe láti lè fi mọ rírì ìdẹ̀ra tá a ṣe fún wọn, ó náà ni kí wọ́n sin Ọlọ́run lọ́kàn ṣoṣo, ṣùgbọ́n thumma yunkirunaha, àmọ́ nínú ọkàn wọn al-inkar, kéyìn ó deny nǹkan in tó rí pórí bẹ́ẹ̀ ó dẹ̀ deny rẹ̀, ìtumọ̀ inkaru nìyẹn. Thumma yunkirunaha, wọ́n takò ní ti ìgbéraga, ní ti ìfẹ́ ẹnú, ní ti mótómótó, ìgbà míì ní ti kèéta. Ọmọnìyàn aródodo, ṣùgbọ́n ẹ̀mí wípé ó ṣe jẹ́ ọ̀dọ̀ lámọrin lòdodo ti wá ní òjò gbà. Ọ̀nà mẹ́ta ọmọ èèyàn fi máa ń ṣe inkarul haqq, ìtakò òdodo. Kọ́lọ̀n kó sọ wá nílò ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta náà. Ọ̀nà àkọ́kọ́ òun náà ni alkibru, ìgbéraga. Èèyàn ó rí òdodo báyìí tó clear, ṣùgbọ́n ọmọnìyàn ò ní gbà látara ìgbéraga. Lànábì wa Muhammad sallallahu alaihi wasallam, lànábì mi sọ wípé innamal kibru batarul haqq. In tí wọ́n ń pè ní ìgbéraga òun náà ni kíkọ̀ òdodo. Àkọ́kọ́ orí ibú tó ń bẹ níbi kọ́mọnìyàn jẹ́ onígbéraga òun náà ni wípé bódòdó ti wulẹ̀ kó clear tó báyìí kò ní gbà. Yóò máa wò wípé ó ṣe jẹ́ lẹ́nu lámarín láti máa gbọ́rọ̀ àwọn ló yẹ káwọn ó sọ. Ìgbéraga yẹn kò ní jẹ́ kó gba òdodo. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni alhassad, ẹ̀gàn, kéta. A máa mú ni rí òdodo báyìí ṣùgbọ́n kéèyàn má gbà látara wípé ó ṣe jẹ́ lámarín, kò yẹ kó jóun, yóò máa pẹ̀gàn rẹ̀, yóò máa ṣe kéta ẹ̀,
gbogbo dáadáa tó bá wá láti sàkání irú ẹni bẹ́ẹ̀ kò ní gbà. Ìyẹn ń bẹ láàrin àwa mùsùlùmí àtàwọn ahlul kitab. Gbogbo àwọn nǹkan tó bá jẹ́ dáadáa tó bá wá láti sàkání mùsùlùmí, àwọn Yahudi àtàwọn Nasara wọn ò ní gbà. Ẹnu kò dá, ó náà ni wọ́n fi pé Jaiz Bank nígbà ó dé, ẹnu kò dá làwọn ahlul kitab, àwọn Yahudi àtàwọn Nasara wọ́n bà jẹ́. Àmọ́gbà tó fẹsẹ̀ múlẹ̀ tán wọ́n benefit ń bẹ̀. Bákan náà ni ṣẹ̀ríà, wọ́n mọ̀ pé n tó dáa ni, tí ò bá dáa ni bọ́wọ́ ló ṣe wọnú èdè Yorùbá ní ẹ̀dá ṣẹ̀ríà fún. Ó bá ti pé n tí ò dáa ni kò yẹ kó wọnú èdè wa. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn nǹkan míì ń bẹ òdodo tó fojú hàn tí gbogbo èèyàn mọ̀ kó òdodo ni, ṣùgbọ́n látara kèéta, látara pípẹ̀gà, látara kẹ́nimọ́ni, èèyàn lè má gbòdodo. A máa bẹ bẹ́ẹ̀ láàrin, mi fẹ́ lo olórogún torí kò sí olórogún ní Islam, tí Yorùbá bá lóró orogún ó ní ìtumọ̀. Láàrin àwọn ìyàwó lẹ́ẹ̀dẹ̀ ọkọ, ẹni bá ti ní lára kò ní gba òdodo bó ti wùlẹ̀ kó òdodo yẹn ó clear. Mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló wá pẹ́ sára àwọn kèfèrí. Ìgbéraga ń bẹ lára wọn, ìfẹ́ inú ó ń bẹ lára wọn, alhassad, kéèta, ẹ̀gàn ó ń bẹ lára wọn. Ọlọ́run bá wá ròyìn wọn inú Qur'an. Ọlọ́run ọba ní ya'rifuna ni'matallahi thumma yunkirunaha. Ọlọ́run ọba ní àwọn aláìgbàgbọ́ wọn ni wọ́n mọ òdodo, wọ́n rí òdodo, wọ́n dá òdodo mà. Lẹ́yìn ìgbà tí wọ́n mọ òdodo tán, níṣe ni wọ́n ń takò òdodo nínú ẹ̀mí wọn. Àfáwà al-Hafiz Ibn Kathir wọ́n ní ay ya'rifuna anna Allaha ta'ala wal musdi ilayhim dhalik. Àwọn náà mọ̀ wípé gbogbo dáadáa tó ń ṣẹlẹ̀ yẹn Ọlọ́run ọba ló ń ṣe. Wọ́n gbà pọ́lọ̀, wọ́n mọ̀ pọ́lọ̀ ló ń rọ̀jò, wọ́n mọ̀ wípọ́lọ̀ ní mú irúgbìn jáde, wa huwa al-mutafaddil bihi alayhi. Ọlọ́run ọba lọba tí ó sọlá fún wọn, ó kẹ́ wọn, wọ́n mọ̀ pọ́lọ̀ ọba ló ṣe. Wa ma'a hadha yunkiruna dhalik. Síbẹ̀síbẹ̀ wọ́n ń takò òdodo náà nínú ẹ̀mí wọn. Wa ya'buduna ma'ahu ghayrahu. Níṣe ni wọ́n ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Wa yusniduna an-nasra war-rizqa ila ghayri. Wọ́n á wá máa ṣàfitì aránṣẹ́ àrísìkí lọ́sọ́dọ̀ nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Wọn ò ní sọ pé Ọlọ́run ló kẹ́ wọn. Wọ́n gbà wípé òòṣà táwọn bọ ló jẹ́ kí so ta, òòṣà táwọn bọ ló jẹ́ kí kòkó so, òòṣà táwọn bọ, àwọn oko mi ń bẹ, wọ́n sọ wípé òòṣà táwọn ọ̀bọ ló jẹ́ kí iná bọ́ sóko. Wọ́n wà máa ní gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lóko yẹn máa dáwó fún òòṣà àjọbọ. Ẹni tí ò bá ti dáwó á lè olóko. Bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ bá pè wọ́n kalẹ̀ wípé ẹ dákun òòṣà yìí kí ló kọ rẹ̀? Ṣàngó ni. Ọdún wo ni Ṣàngó dáyé? Wọn ò sá lè sọ pé àṣírí táyé ti dáyé ní Ṣàngó ti dé. Tí wọn ò bá wá mọ̀, ẹ wá béèrè wípé nínú Odùduwà àti Ṣàngó ká làgbà, wọn ò lódùduwà. Ìyẹn túmọ̀ wípé ọmọ ní Ṣàngó jẹ́ sódùduwà wọn ní bẹ́ẹ̀. Ìgbà tí Ṣàngó ò tí wá dáyé yẹn sójú ò máa rọ̀, òjò rọ̀. Ta ní ń rọ̀jò yẹn nígbà náà? Ọlọ́run bá ní ya'rifuna ni'matallah, àwọn náà mọ̀, ṣùgbọ́n thumma yunkirunaha.
Islam nìkan ló bá làákàyè mu. Ẹni tí ó sọ pé mẹ́ta lọ́lọ́run yóò ṣe wàhálà, torí pé bó ṣe fẹ́ túmọ̀ rẹ̀ ó ṣe wàhálà. Yàtọ̀ sẹ́ni tí ó sọ pọ́kàn ló sọ lọ́lọ́run, èyí ń bá làákàyè mu, ó rọrùn sọ. Ṣùgbọ́n ẹni tí ó sọ pé mẹ́ta ni yóò dààmú púpọ̀, kò sì ní rí wí, torí pé dráìvù ò lè pé méjì nínú ọkọ̀. Láàfí lè mọ̀ wípé òdodo tọlọ́run yẹn ó clear, àmọ́ ìfẹ́ ẹnu, kèéta, mọ́tómọ́tó, ìgbéraga ní jẹ́ káwọn èèyàn ó tako òdodo ọ̀rọ̀ Ọlọ́run. Thumma yunkirunaha. Now. Ọlọ́run bá ní gbogbo àwọn tẹ́ bá rí táwọn ìròyìn yẹn bá pé sí wọn lára, bí wọ́n bá jẹ́ mùsùlùmí, bí wọn ò bá ṣọ́ra wọn padà di kèfèrí kan tó jáde láyé. Ẹ lọ kọ sílẹ̀, bẹ́nìkan bá jẹ́ mùsùlùmí, ìfẹ́ ẹnu ń bẹ lára rẹ̀, ìgbéraga ń bẹ lára rẹ̀, kèéta ó ń bẹ lára rẹ̀, ní tó súnmọ́ ní kó padà di kèfèrí kó tó jáde láyé tó bá jẹ́ mùsùlùmí. Bí ó sì di kèfèrí kó tó jáde láyé tó bá kú lérí mẹ́tẹ̀ẹ̀ta yẹn, yóò kọ́kọ́ tọ́ná wò. Bọ́lọ̀ ń bá wá fẹ́ padà síjú àánú wò kó tó wà lìbẹ̀ yóò kọ́kọ́ wọ̀ná. Nítorí pé Ànábì sallallahu alayhi wa sallam, Ànábì ní la yadkhulul jannata man kana fi qalbihi mithqalu dharratin min kibr. Òjíṣẹ́ Ọlọ́run bá ní kò ní wà lìjánnà o ẹni tí ò dí wọn ọmọ náà gún ìgbéraga tí bá ń bẹ̀rù gbà. Ó lè jẹ́ mùsùlùmí náà yóò kọ́kọ́ wọ̀ná, torí pé ìgbéraga ìmọ̀ ajé èèyàn ó kọ òdodo yìí. Ẹni tí bá sì ń kọ òdodo kò lè rí sáà ìjẹ́nà ṣe. Kèéta ń kọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì ní iyyakum wal hasad. Ànábì ní ẹ ṣọ́ra fún ìwà kèéta. Kí náà ń pè ní kèéta? Tamanni zawali ni'matillahi inda muri'in. Kéèyàn ó máa rán kan pé ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún lámọ́rin kọ́lọ̀ ń sì gbákò lọ́wọ́ ẹ̀, kó sì bọ́ sọnù lọ́wọ́ ẹ̀. Yálà ó sọ pé ó sì bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ kó máa jẹ́ tòun. Ìgbà míì ń bẹ gan ẹlòmí ò ní kó mọ́ ti ẹ̀ jẹ́ tòun gan àní kó sá bọ́ sọnù. Kèéta ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn àfáà wọ́n tún wá kojú bọ kèéta púpọ̀, wọ́n tún ní lára kèéta ó náà ní kéèyàn máa sọ pé Ọlọ́run bí lámọ́rin ṣe rí gẹ́lẹ́ kí n rí bí jẹ́. Ó tún bẹ̀rẹ̀ àwọn àfáà tí wọ́n tún sí sábẹ́ kèéta pé was'alullaha min fadli. Ọlọ́run bá ní wala tatamannaw ma faddala Ọlọ́run lọ pé bí ìgbà téèyàn ń fojú kéré oore Ọlọ́run ni, pé Ọlọ́run tí mo ń wo bó ṣe rí gẹ́lẹ́ jẹ́ rí bẹ́ẹ̀ sọ ọmọ bọ́lọ́run ti fẹ́ ṣe wọ́n. Ìtumọ̀ ẹ̀ ni wípé oore tí ń bẹ lára ti ẹ̀yẹn òpin oore tọ́lọ́run lè ṣe nìyẹn. Láà Ọlọ́run bá ń wala tamannaw ma faddala Allahu ba'dahum ala ba'd. Ọlọ́run bá ní ẹ má máa nàgà, ẹ má máa tàn máa déédéé ń tẹ rí lára ẹnìkan ní dáadáa pẹ̀rù tí ẹ̀yẹ gángan. Ọlọ́run bá lè rí jálé nasibun mimma iktasabu walin-nisa'i nasibun mimma iktasabna was'alullaha min fadlihi. Ọlọ́run ẹ tọrọ oore lọ́dọ̀ mi, ẹ tọrọ oore tẹ́ ń fẹ́ lọ́dọ̀ èmi Ọlọ́run, èmi ni mo ní gbogbo ẹ̀ lọ́wọ́. Láwọn àfáà mi fìyẹn sábẹ́ hasad kèéta náà. Àyàfi nǹkan méjì kan l'Ànábì ní la hasada illa bisnatayn. Ànábì ní ṣùgbọ́n nǹkan méjì kan wá máa ń bẹ, èèyàn máa ń sọ pé Ọlọ́run jẹ́ n rí bí ẹni níbi àwọn nǹkan kan. Àkọ́kọ́ nú ẹ̀ ó náà ni ẹni tọ́lọ́run bá fún ní owó tó ń ná owó yẹn sójú ọ̀nà Ọlọ́run, èèyàn máa sọ pé kéèyàn ó dàbí tiẹ̀ náà. Ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tọ́lọ́run bá fún ní mímọ̀ ìmọ̀ ẹ̀sìn tí ń lò ó
sójú ọ̀nà Ọlọ́run lọ́sàn-án lóru èèyàn máa lọ pé jẹ́ ń dàbí eléyìí náà lẹ́yìn èyí kò tún sí téèyàn gbọ́dọ̀ sọ pé jẹ́ ń dàbí tiẹ̀ má sọ bẹ́ẹ̀ gbà kí ló dàbí president kí n kára sọ̀rọ̀ torí pé tó bá lọ bá bàbá Tinubu yóò ní ó sì má dàbí tèmi tèmi wọ́n ń sùn àmì ọ̀rọ̀ ń sùn ju gbogbo ẹ̀ lọ ó gbọ́dọ̀ mọ́ láníyàn kí oore tọ́lọ́ ń ṣe fọ́mọ làkejì kó pọ̀ sọnù lọ́wọ́ ẹ̀ ó bùkátà kíkẹ́ nìkan bàjẹ́ kọ́lọ́n tó lè gbàdúrà tiẹ̀ ìròrí burúkú ni àníyàn tí ò dáa ni kò mọ̀ ní láníyàn pé ẹnìkan gbọ́dọ̀ ṣubú kí wọ́n tó ga àníyàn bú ni Ọlọ́run bò nífẹ̀ẹ́ sí torí pé Ọlọ́run bò bùkátà kó bá tẹ nìkan jẹ́ kó tó gbé wọn ga ó wá ń bẹ lọ pé Ọlọ́run jẹ́ lámọ̀ yóò ṣubú kí wọ́n lè ga àdúrà rẹ̀ wọ́n lè gbà kéèta Ànábì ní iyyakum wal hasad ẹ ṣọ́ra níbi kéèta fa innal hasada torí pé kéèta tẹ́ ẹ̀rí yẹn ya'kulul hasanat gbogbo dáadáa tí ìyàn bá gbélé ayé ṣe pátá kéèta máa jẹ gbogbo ẹ̀ kama ta'kulun narul hatab bí iná ṣe jẹgi ìṣẹ́pẹ́ nígbàtí kéèta ó ti jẹ owó ohun tó kí tán níwájú Ọlọ́run kéèta ti jẹ gbogbo àwẹ̀ tó gba níwájú Ọlọ́run gbogbo tọrẹ àánú tó ṣe kéèta tó ṣe láyé ó ti jẹ tán ó lè ti fẹ́ wà jẹ́ náà ìdí nìyẹn tó fi jẹ́ pé Ọlọ́run ọba ní wa aktharuhumul kafirun ọ̀gọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n mọ ìbẹ̀rẹ̀ Ọlọ́run tí wọ́n ń takò látara àgbéraga látara àfẹ́ẹnú látara kẹ́nimọ́nì ọ̀gọ̀rọ̀ wọn kèfèrí ní ó padà dá ọ̀gọ̀rọ̀ wọn aláìmoore ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ẹni ìyà ni ó padà dá níwájú Ọlọ́run tó ṣọ́ wa ń bẹ́ẹ̀ tó bá wá ń ṣàdúrà pé Ọlọ́run má jẹ wá níyà ìwọ náà kíyèsí ó ìṣe òkè ìta ó ìṣe onífẹ̀ẹ́nú tó ìṣe onígbèraga kọ́kọ́ jìnà sáwọn nǹkan tó lè bíyà kó tó máa ṣàdúrà pọ́lọ́ má jẹ wá níyà abẹ́lọ́run ìwà ìṣe tí ó sọ wá dẹni ìyà níwájú Ọlọ́run kó sọ wá ń bẹ́ẹ̀ wa yawma nab'athu min kulli ummatin shahida wa yawma nab'athu min kulli ummatin shahida min kulli ummatin shahida thumma la yu'dhanu lilladhina kafaru wa la hum yusta'tabun. Ọlọ́run ọba ní wa yawma nab'athu min kulli ummatin shahida Ọlọ́run tó fẹ́ wá dá wa padà ó ti sọ̀rọ̀ tayé ó tún fẹ́ fún wa ní píkṣọ̀ tí ó ṣẹlẹ̀ níjọ́gbẹ́dọ̀ al-qiyam ẹwọ Qur'an yóò gbé wa lọ nú sàárè yóò gbé wa lọ nú gbàtà wà nínú ya wa yóò tún gbé wa lọ ìgbàtà wà nínú ayé níjọ́tẹ́ ni ó jáde lára wa yóò fún wa ní píkṣọ̀ rẹ̀ yóò tún fún wa láwòrán nú sàárè yóò tún fún wa láwòrán ọjọ́ tó bá gbé wa dìde yóò tún ṣẹlẹ̀ níjọ́gbẹ́dọ̀ al-qiyam yóò tún sọ báàlì jáná ó ṣe rí bí náà ó ṣe rí yóò tún sọ kí la tún fẹ́ béèrè mọ́ kí la tún fẹ́ Ọlọ́run kó sọ fún wa òun ló sì tó gbogbo yẹn sọ torí pé alimul ghaibi wa shahada òun ló mọ gbogbo ẹ̀ òun ló yé ẹ̀yẹn mọ́ ogun ta mọ́ ń sọ láyé ń bì ìgbà tá ń kẹ́kọ̀ọ́ nípa tarikh history ta bá ń bá history yìí bọ̀ àwọn àsìkò kan bẹ wọ́n pè ní Stone Age àwọn àsìkò kan bẹ wọ́n pè ní qabla tarikh before the history ìyẹn túnmọ̀ ní pé gbogbo tó ṣẹlẹ̀ ń gbà yẹn àtàmọ́mátàmọ́ ni kò sákọọ́lẹ̀ gbogbo tó sì ṣẹlẹ̀ nígbà yẹn táwo lákọọ́lẹ̀ fún Ọlọ́run wá ń sọ nínú Kùránì ta lẹni tó wà láyé Ádámà táwa ní àmàn historia ìsìsì wo ló fẹ́ sọ tó wà ń bẹ̀ lásìkò ànábì Ádámà tí Kùránì ò bá sọ táwọn ìwé Ọlọ́run ọbọ̀ ò bá sọ ìtàn kan kò nílèdè tó ṣẹlẹ̀ láyé Ádámà mọ́lẹ̀ torí pọ́lọ̀ wọn ọba tó ń sọ fún wa òun lọba tó ti ń bẹ ká Ádámà ó tó bẹ Ọlọ́run sọ àdẹ̀gbà bẹ́ẹ̀
pé Ádámù ń bẹ bẹ́ẹ̀ sì ni àsíláyé ńgbà náà kí ló dé ta wá ń tako tọ́lọ̀wọ́ bá ń sọ fún wa nípa anú sàárè àwa ń sọ pá àti ìdébẹ̀ àní ìgbàgbọ́ sáà ti dáyé nígbà tá Ádámù tá a fi gbà pé Ádámù ń bẹ Éfà ń bẹ ṣebẹ́ nìkan ló sọ fún wa ìsórí àwọn olókọ́ ẹmú jáde gbogbo àwọn onítàn tí wọ́n bá kọ́ náà nínú ìwé ọlọ ni wọ́n ti mú Ádámù Éfà Ádámù Háwáù gbogbo yẹn Ọlọ́run ọba ló sọ fún wa ó ní ó tún sọ nǹkan míì tí ó tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà táà bá tún sí ń bẹ̀ torí pé Allamul Ghuyub ọba tó máa ń tó pamọ́ lọ́lọ́ Ọlọ́run bá wá fẹ́ tún dá wa padà lọ sí Mashhad Yawmul Qiyamah ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ń jọgún dé al-Qiyamah Ọlọ́run ọba ni wa yawma nab'athu min kulli ummatin shahida wa yawma nab'athu min kulli ummatin shahida Ọlọ́run ọba ní ìjọ náà ìjọ tó lágbára ni níjọ́ tá kó gbogbo èèyàn jọ ìran kọ̀ọ̀kan á kó gbogbo ìjọ á wà gbé dìde láàrin yín ànábì tá rán sí ìran kọ̀ọ̀kan yóò wá máa jẹ́rìí lérí ẹ ò gbà tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́ ti gbá ànábì dìde láti ìgbà náà títí di àsìkò tá a wà yí umma ànábì ló sì wà lóde táyé fi parẹ́ gbogbo ẹni tí ń bẹ láyé pátá umma ànábì wa Muhammad ní ọ ẹ̀sìn tó wò orí ọmọ sí ọ̀gá àpẹẹrẹ àyẹ́rẹ́ aláṣìṣe ìwọlọ́mà umma ànábì ní ọ akáláṣe umma pín sí méjì ummatul ijaba ó ń bẹ ummatul da'wa ó ń bẹ ummatul ijaba ó ń làwá tá gba ìtànàbì mú wá tá sì tẹ̀lé àwọn tí ànábì bá láyé tí pèpè rẹ̀ bá wọn láyé títí dìgbà tá yóò fi parẹ́ umma ànábì náà ni wọ́n ṣùgbọ́n ummatul da'wa làwọn gbogbo wọn pátá Ọlọ́run ó kó gbogbo umma ẹ̀ dìde ànábì yóò wá jẹ́rìí lérí kó wá gẹ́gẹ́ bí ànábì Ìsá bóòna ó ṣe jẹ́rìí lérí àwọn tó bá ká tó gbé ànábì dìde Músá náà alayhi salatu wassalam yóò jẹ́rìí lérí àwọn tó bá ká tó gbé Ìsá dìde gbogbo àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run ọba wá tó gbogbo àwọn ànábì Ọlọ́run pátá ni wọ́n máa jẹ lẹ́rìí lérí àwọn èèyàn tá rán wọn sí Ọlọ́run ọba ni wa yawma nab'athu min kulli ummatin shahida wa yawma nab'athu min kulli ummatin shahida shahid ẹlẹ́rìí tọ́lọ̀ ń lówó gbé dìde oná ni nàbí yuha ànábì umma ẹ Ọlọ́run ọya dìde àwọn ìṣẹ̀lẹ̀ ẹjọ́ yẹn èyí tí ó le jù onítànábì Ìsá alayhi salam ní al-Qur'an ànábì Ìsá Ọlọ́run ọya bọ́ta èyàn rẹ̀ ló a anta qulta lin-nasi ittakhiduni wa ummiya ilahayn min dunillah kò sí ẹnìkan náà àwọn ànábì Ọlọ́run tí ó fojú ìdá ìbéèrè tó le báyẹn níwájú Ọlọ́run ní sísàká ní àwọn ọmọ rẹ̀ àyàfà ànábì Ìsá ọmọ Maryam ẹ̀yin náà ó wo bọ́rọ̀ yẹn ó ṣe wá ẹ̀rí wípé kódà kó ṣe wípé nínú ẹjọ́ tayé gangan ni walillahil mathalul a'la kan wá ní wọ́n pè ọ́ lẹ́jọ́ ọwá dé kọ́tù adájọ́ ní kò dìde nígbà wá dìde wọ́n wá ní sẹ́yìn Mr. Lágbájá oníbẹ̀ẹ̀ni ní ìmẹ́ tó pè mí lẹ́jọ́ pé President Ahmed Bọ́lá Tinubu àwọn ni wọ́n pè mí lẹ́jọ́ ṣé ẹ mọ̀ pé kọ́ lẹ́mìí bọ́ jàrí gan ó ti yàgbé ara ṣé president ni ó wà jẹ̀bi tí wọ́n jàrí ẹjọ́ wo lọ fẹ́ rò president bá wo lọ bá ní adájọ́ jókòó èmi fúnra mi ń gba ẹ̀tọ́ mi lọ́wọ́ ẹ̀ wọ́n ló pè yá mi wèrè ẹ̀dàkùn mi sọ bẹ́ẹ̀ wọ́n náà ọ sọ bẹ́ẹ̀ ò sọ bẹ́ẹ̀ ò
òwú bẹ́ẹ̀ àbó òwú bẹ́ẹ̀ ó lè ṣé tí bá sọ pé mo wú bẹ́ẹ̀ yọ̀ǹda ni ọ̀rọ̀ bó o ní máa tó sọ mọ́ walillahil masalul a'la ẹwà àwùjọ gbẹ́dẹ̀ al-qiyamah tọ́lọ́wọ́ ó pe ànábì Ìsá síwájú báyìí ọlọ́wọ́ ọmọ ẹgbẹ́ anta qulta linnas ittakhiduni wa ummiya ilahayn min dunillah. wa idh qala Allahu ya Isa ibn Maryam anta qulta linnas ittakhiduni wa ummiya ilahayn min dunillah. Jàmá ẹ wo ààyè yẹn bí ó ṣe lágbára ànábì Ọlọ́run nìyẹn Ọlọ́run bọ́ sọ pé ìrẹ Ìsá ọmọ Maryam anta qulta linnas. Ǹjẹ́ wọ́rọ̀ yẹn ṣe wá Ọlọ́run mú wá ní ìkáyà anta qulta linnas ṣé wọ́n lọ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí nígbà tí yẹn fẹ́ rìpọ́tì ọ̀rọ̀ ní reported speech ní Ọlọ́run ní anta qulta linnas tó bá gbé Kùránì dàbí ta máa kọ ní ààfin kọ̀tẹ́ẹ̀nì bá dùn àbọ̀kọ̀ bá síwájú ẹ̀ Ọlọ́run anta qulta linnas ìrẹ́ Ìsá ọmọ Maryam ǹjẹ́ wọ́n ló sọ fáwọn èèyàn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tí wọ́n ló sọ ittakhiduni wa ummiya ilahayn min dunillah. Ọ̀rọ̀ yìí tí wọ́n ló sọ kí lọ̀rọ̀ náà ẹ̀yin èèyàn ẹ mú èmi àti ìyá mi lọ́lọ́run Ọlọ́run ni ìyá bàbá ìyá ẹ̀mí gbẹ́ẹ̀dẹ́ tó tí ó gbẹ́ ẹjọ́ Ọlọ́run ní rẹ̀ Ìsá ṣé wọ́n ló wí bẹ́ẹ̀. ittakhiduni wa ummiya ilahayn min dunillah. Ìwọ lọ sọ pé Ọlọ́run kan ni wọ́n ìyá rẹ̀ Ọlọ́run kan náà ni lọ́dọ̀ àwọn Roman Catholic odidi òòṣà kan ní Maria gbogbo àwọn tá a lọ sí Catholic school Maria mímọ́ ìyá Ọlọ́run dáàbòbò ìlà ẹ bá ti wọ gbáyìí ẹ kọ́kọ́ tẹ̀rí fèrè eré ẹ kọ́ tẹ̀rí bàbá yìí ẹni tó bá sì lọ mọ̀ pa kó wá já mi Catholic school mọ́ lọ ẹ kọ́kọ́ tẹ̀rí ba fèrè báyìí ọ̀nà òṣòwò báyìí yóò lò jáàbù wọ́n máa ń yàkó lò jáàbù báwọn òṣèwà lò jáàbù ní Ọlọ́run ní ìwọ àti yẹ́ ṣe wọ ìwọ lọ sọ pé kán máa pè yín lọ́lọ́run lẹ́yìn èyí Ọlọ́run. wa idh qala Allahu ya Isa ibn Maryam anta qulta linnasi ittakhiduni wa ummiya ilahayn min dunillah. Kí ni Ànábì Ìsá kí ni ọmọ sọ́njọ́ náà pẹ̀lú ìbẹ̀rù pẹ̀lú gbígbọ̀n níwájú ta ní ẹ̀wà ń sọ pé ẹni tó bá díjọ́ náà Ọlọ́run wà fẹ́yìntì òun ni ó mọ̀ dájọ́ nígbà tí ò sì yé wọn nígbà tí ò yé wọn kí ni Ànábì Ìsá kí ni ó sọ nígbà tó wọ́n bá bílẹ̀ àkọ́kọ́ ń tí ó sọ subhanak àti tó fún rẹ̀ Ọlọ́run mímọ́ ni fún Ọlọ́run iyú ní ọ̀kọ́ mọ̀ sọ kò tí ní fèsì kankan níwájú dání subhanak mímọ́ ni fún Ọlọ́run ma yakunu li an aqula ma laysa li bihaqq. Ní ò tó bẹ́ẹ̀ ma yakunu li ta ló bí mi ní ò tó bẹ́ẹ̀ an aqula ma laysa li bihaqq tọ́ tí mi ò tọ́ sí kò tọ́ sí mi kí n pèrè àmì lọ́lọ́run kò tọ́ sí mi kí n pèrè àmì lọ́lọ́run ta kí ni mo jẹ yó tí máa fi sọ bẹ́ẹ̀. Dúró ẹ̀kọ́ nípa ní táwọn èèyàn máa ń kọ́ nípa lọ́ òfin ẹ máa wọ àwọn adájọ́ àbí agbẹjọ́rò tó bá ti ń sọ̀rọ̀ kan o gbúdọ̀ consolidate ọ̀rọ̀ yẹn pẹ̀lú evidence lọ́yà tó bá ti ń sọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tó ń ní ẹ̀rí jẹ́mi ìsó yẹn ládájọ́ ọmọ judge tó bá wá ní lọ́yà tẹ́nu ẹ̀ẹ́dùn tó fi wákàtí kan sọ̀rọ̀ tó ṣe pé kò sí ẹ̀rí kankan tó fi ń de pọ́ìntì kọ̀ọ̀kan tí ń sọ àdánwò adájọ́ ó padà ó lè wí ní kéèsì kìí ṣe kọ́rọ̀ ó pọ̀ ẹni tó bá fẹ́ là nínú ẹjọ́
ẹ̀rí lèyàn fi báàkì point téèyàn bá ń sọ. Ẹ máa wo obìnrin tí ó bá fẹ́ jàre ọkọ láyé ìjọ nínú agboolé tọ́ba ẹ̀yẹ ẹlẹ́kọ́ láì sì wá wọn àti ìyàwó rẹ̀ wọ́n ń jà. Àwọn bàbá jọ òjò nígbà táwọn èèyàn pàgbàlagbà lélé o pàgbàlagbà kẹgbẹ́ ẹgbẹ́ láì sì kẹgbẹ́ tí bàbá yẹn lórí ẹ̀ pé kò sí yẹn mọ́. Ṣùgbọ́n nígbà náà bàbá ti pè wọ́n bí ẹ̀wọ̀n kọkùnrin yìí mẹjọ́ obìnrin ọba kọ́ ló wáyé bá mi gbogbo ọmọbìnrin tẹ́ bí láyé Ọlọ́run tó wó sílé ọkọ ya bàbá yẹn àmì bá mi kejì Ọlọ́run ó wọ láti lórí tí a mọ̀ wípé ó ti finish ọkọ ìtumọ̀ ẹ̀ ní pé òun ti sílé ọkọ ya nítorí Ọlọ́run ní jẹ́rú ọ̀sẹ̀lẹ̀ sọ́mọ tí wọ́n bá ti sọ yẹn tílẹ̀ ti kún ọkùnrin òsì mẹ́jẹ̀ ọkùnrin ò lè bẹ̀rẹ̀ ìjọba yìí ọkùnrin ò ní mọ́ bí tó wó ti bẹ̀rẹ̀ ẹjọ́ yọ́bà wọ́n ènì rẹ̀ ẹ̀kọ́ ẹjọ́ rírò nìyẹn. Ànábì Ìsá ọmọ Mariam ìgbà tó léwájú Ọlọ́run tó kọ́ fi bẹ̀rẹ̀ ní wípé kò rí bẹ́ẹ̀ ní ìsọ bẹ́ẹ̀ ẹ sì rí yẹn náà nínú ètò ìgbẹ́jọ́ tí wọ́n bá ti fẹ̀sùn kan kọ́ wọ́n ní sórí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ní ò jẹ̀bi pẹ̀lú àlàyé tí wọ́n tó wá pé mo jẹ̀bi ó sì ló jẹ̀bi bá mo jẹ̀bi pẹ̀lú àlàyé wọ́n lọ ẹ̀wọ̀n ló ó ní ó jẹ̀bi ní ìsọ bẹ́ẹ̀ pẹ̀lú àlàyé. Ànábì Ìsá ọmọ Mariam in tó kọ́kọ́ sọ ní ìsọ bẹ́ẹ̀ ìyẹn ni kókó ò kọ́kọ́ wá ń ṣe pìrìáǹkù kọ́kọ́ lọ sí bí point ẹ̀sùn tán fi kàn ọ́ yẹn wọ́n ló lè yan ó yá torí bí àbí orí bẹ́ẹ̀ ó wà ẹ jẹ́ ká fi ọpẹ́ fọ́lọ́run nínú ìlú láwà yìí Ọlọ́run kẹwàá púpọ̀ àní wọ́n ló lè yọ kọ́kọ́ sọ pé mi tó lè náà kó tó wá máa ṣe gbogbo àwọn èèyàn ibi dálòmí tí máa rojọ́ mọ́ra rẹ̀ nìyẹn wọ́n jẹ́ ẹran ládùúgbò wọ́n ń wọ ẹran ìyàwó rẹ̀ ní kílẹ̀ ń wá wọ́n lẹ́ran nígbà ẹjọ́ bá lè lóde náà kí ni túmọ̀ yẹn ṣe olóògbé ní pé mí láwọn ni wọ́n gbé o ṣùgbọ́n ẹjẹ́ wọn ó dé kẹ́ẹ̀bí wọn ṣe mọ̀ pé ọ̀daràn ìyàwó nù. Ànábì Ìsá ọmọ Mariam ó kọ́kọ́ sọ wípé mi ò wí bẹ́ẹ̀ fún wọn ó wá fẹ́ fi ọ̀rọ̀ yẹn múlẹ̀ ó wá rí pé Ọlọ́run ọba tayọ ẹni téèyàn ó mọ̀ wá sọ̀rọ̀ níwájú rẹ̀ pé mo lẹ́rìí kan Ọlọ́run fún rẹ̀ ló wá fi jẹ́ lẹ́rìí. Ẹ wo ọgbọ́n àwọn ànábì Ọlọ́run àti àpọ́nlé tó máa fọ́ Ọlọ́run kò mẹ́lẹ́rìí kankan wá Ọlọ́run fún rẹ̀ ìwọ Ọlọ́run gangan ó jẹ́rìí sí tí ń bá sọ ó mọ̀ tí ń bá sọ ó lé ń bí mi léèrè yìí ó mọ̀ mí ó mọ̀ tí mo ṣe ọmọ tí ما يكون لي أن أقول ما ليس لي بحق. Al-Qur'an ó kún fún ọgbọ́n èyí tá ń sọ ọ̀rọ̀ Ànábì Ìsá ọmọ Máríàmù là ń sọ nínú ìwé tiwa yìí irú rẹ̀ ò sí lọ́dọ̀ tí wọn. Ànábì Ìsá ọmọ Máríàmù ó wá ń sọ nígbà tó sọ pé òun ò sọ bẹ́ẹ̀. إن كنت قلته فقد علمت. Ó ní Ọlọ́run ká ní mo sọ sípò mọ̀ ó dá padà sọ́dọ̀ Ọlọ́run ìwọ náà lẹ́lẹ́rìí mi. In kuntu qultuhu ká ní mo sọ ọ̀rọ̀ yẹn rí tó jáde lẹ́nu mi faqad alimta ṣebí wọ Ọlọ́run kulẹ̀ tí mọ̀ mí dáko tó dá mi ó mọ̀ tí mo lè sọ ọmọ tí mi ò lè sọ. In kuntu qultuhu faqad alimta. Náà ta'lamu ma fi nafsi wa la a'lamu. wọ́n ti bẹ nínú ọkàn yẹn. Ànábì Ìsá wá ń sọ níwájú Ọlọ́run Ọlọ́run ká ní sísọ síta ni mo ní mi ò sọ ṣùgbọ́n mo ní irú ìròbá yẹn nínú ẹ̀mí nínú àdìsọ́kàn ṣe bí wọ́n Ọlọ́run mọ̀ tí mo sọ síta ó sì mọ̀ tí ń bẹ nínú ọkàn mi ò lè parọ́ níwájú ẹ̀. ta'lamu ma fi nafsi ìrẹ́ Ọlọ́run ó mọ̀ tí ń bẹ nínú ọkàn mi wala a'lamu ma fi nafsi ṣùgbọ́n mi ò mọ̀ tí wọ́n Ọlọ́run bá fẹ́ ṣe ní ìmọ̀ tó gbà lérò tí ń bẹ nínú ọkàn tí ẹ tó fẹ́ ṣe lórí ìbéèrè tó fi lè ṣùgbọ́n mo mọ̀ wípé o mọ̀
pé mi ò sọ bẹ́ẹ̀. Innaka anta allamul ghuyub. Ẹ tún wá wo ohun tó fi ròyìn Ọlọ́run nílé Ọlọ́run ọba mi, kò sí nǹkan kan tó pamọ́ tó mọ̀. Jàmá bẹ́yàn bá ti ẹ̀jẹ̀ gíga, ẹ wo bó ṣe gbé Ọlọ́run, ibi ta fẹ́ ń lò níbẹ̀ tí ìbéèrè bá lè gbóná hirihiri pẹ̀lú ànábì Ọlọ́run níjọ́ náà ta wá ló túkù tó ní ṣe wù ìwọ̀ pẹ̀lú mọ́wọ́lé akò ìsápò abádéwájú Ọlọ́run ẹlùmí sí mọ̀ ìyà pẹ̀lẹ́nu àwọn ṣe wá ẹ máa mú sí zina ẹ máa sí tàbájí déwájú Ọlọ́run akò ìsápò abájí dénú àlìjẹ́ náà dáyìnlẹ̀ bẹ̀rẹ̀ rárá kódà múra sí ànábì Ọlọ́run ní jìnnìjìnnì báyìí kò sì sí tó ṣe bí pé Ọlọ́run fẹ́ fi ṣẹ̀rí lérí tọ́bọ́ wá sọ yẹn tán Ọlọ́run ọ̀dà ogun ẹ̀yìn tẹ́ wá pé lọ́mọ níbo lẹ́ ti rí tí ó ànábì sáti bọ́ wọ́n ti yọ rẹ̀ gbogbo àwọn tó wá pè lọ́lọ́run kí náà bẹ́ sọ níwájú Ọlọ́run lóbi jẹ́ pé kan yí kan túbá kan jáwọ́ ń bẹ̀ ló lè pé wọn bá bá kú lérí ẹ̀ ọlọ́mọdé yìí ṣe ayé wa ànábì Ọlọ́run Ìsá ọmọ Maryam yóò bọ́ rẹ̀ èmi ò sọ ànábì Ọlọ́run nìyẹn kì í wá sọ nìkan lọ́lọ́run ó pè bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ẹ ó lè ẹnìkan kan pa ànábì Muhammad lọ́lọ́run ẹnìkan ò pé ànábì Musa lọ́lọ́run ẹnìkan ò pa ànábì Suleiman lọ́lọ́run ṣùgbọ́n Ìsá ọmọ Maryam wọ́n pè lọ́lọ́run tí ẹ ìbéèrè ni ó fi lé Ọlọ́run sì mà pé kò sọ bẹ́ẹ̀ àmọ́ Ọlọ́run ọba fẹ́ fi ṣe ẹ̀kọ́ àríkọ́ṣe fẹ́yìn tẹ́ ń bọ̀ wípétọ̀ tá a bá lè bi Ìsá níbèrè tó le tó báyìí tó ń ti pé a mọ̀ pé kò wí bó wá ní tí wọ́n wá ṣe gan-an tó fẹ́ wá dìfẹ́ǹtì níwájú Ọlọ́run bó ló ti fẹ́ wù ìdí nìyẹn tí ìyàwó Aisha radiyallahu ta'ala anha ìyàwó Aisha ní pé mọ́nú kíṣà òmìnira gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá pè síwájú níjọ́ gbẹ́ndẹ̀ alkiyama tọ́lọ̀ ń wá ń bí léèrè pé èéṣe tó fi ṣe báyìí ìyàwó Àìṣà ní ẹni ò ní mórí bọ́jọ́ jẹyà torí pé èéṣe ò lè máa ń sàrẹ̀ torí pé ẹni tí ń sọ pé èéṣe tó fi ṣe báyìí sọ́ọ̀sọ́ kò ṣe ẹni tó ti rí ọ tọ́mọ̀ kò ṣe tí wọ́n rẹ̀ pé kí ló tó fi ṣe báyìí ó dàbí ẹni tó yàn ká mọ́ bí tí ń bu ọ̀gbìn tí ń kọ́ bẹ̀ jẹ́ ẹ̀sì bẹ́ẹ̀ ẹran lẹ́nu ẹ̀ èyí ṣe tó ń kọ́ bẹ̀ jẹ́ wọ́n parọ́ mọ́ nìyí ẹ̀fẹ́ ọ̀kọ́ jẹ ìgbájú kan táàrí ẹsẹ̀ adìẹ lẹ́nu ẹ̀ báyìí tí ẹ̀sẹ̀ pé wọ́n ní tààkà mọ́bìnrin bẹ́ẹ̀ náà àti tó tún jù bẹ́ẹ̀ lọ ní òṣèlú lórí àkìyámà tọ́lọ̀ ń bá bí ọ́ lè rí kí ló dé tó sí náà tó ti pé sàkólò láyé sọ́ọ̀sọ̀ pé wọ́n parọ́ mọ́ ní ìdí ni ẹjọ́lọ́ fi mú àpẹẹrẹ tànẹ́bí Ìsá ọmọ Maryam tó fi mú wá Ọlọ́run ọba ní wa yawma nab'athu min kulli ummatin shahida ìjọ́nijọ́ tágbé gbogbo àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde ní ẹlẹ́rìí láàrin àwọn ìran tá a rán wọn sí. wa yawma nab'athu min kulli ummatin shahida ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون Ọlọ́run ọba ní ثم لا يؤذن للذين كفروا Ọlọ́run gbogbo àwọn الذين كفروا bẹ̀yẹ gbogbo àwọn tó kọ́tọ́ lọ́run tó ṣe kèfèrí tó ṣe nǹkan mí lẹ́yìn Ọlọ́run ní àní yọ̀ǹda àǹfààní kankan fún wọn kò sí pé ẹjẹ́ kó sọ̀rọ̀ òkí ni wọ́n náà rí sí àní yọ̀ǹda àǹfààní kankan fún wọn débi pé wọ́n wà á sọ̀rọ̀ débi pé wọ́n wà á mú rárá a máa rú fún wọn báyìí pé ọmọ náà ni ọ ní tó ṣe Ọlọ́run bá ní wọ́n láwọn ń ṣàtàbùn kódà àní ìgbà àwùjáre kankan kò sáwùjáre kankan fún wọn níjọ́ náà torí pé àwọn ànábì Ọlọ́run àwọn ó ti yọ tí wọn ó ti sọ tí wọn ó ti yọ fódá
àwọn òsọ bẹ́ẹ̀ àwọn tó gbọ́ ti wa àwọn rèé àwọn yìí ìfẹ́ inú tí wọ́n ni wọ́n ṣe Ọlọ́run ó ti sọ sí ọya kí lẹ fẹ́ sọ níjọ́ náà níwájú Ọlọ́run fala yukhaffafu wala وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينظرون الله بني الذين ظلموا أي الذين أشركوا àwọn tí wọ́n ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba láyé àwọn aláṣìṣe tí wọ́n kú lórí àṣìṣe wọn náà Ọlọ́run níjọ́ tí wọ́n fojú kan ìyà báyìí وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ Ọlọ́run ọba níjọ́ tán bá fojú kan ìyà Ọlọ́run ọba báyìí níjọ́ gbẹ́dẹ̀ al-Qiyama فَلَا يُخَفَّفُ عَنْهُمْ Ọlọ́run ọba ní àní ṣèyà náà ní fúfúyẹ́ fún wọn فَلَا يُخَفَّفُ عَنْهُمْ àní jẹ́ kí ìyà náà kó mọ níwọ̀n pípì ìnira láàrò papọ̀ mọ́ ìyà tí wọ́n jẹ níwájú ẹ̀sìn mọ́ wípé tí ìyà bá ń pọ̀ jù nígbà ní a tún máa wálẹ̀ àwọn eléèbú wọ́n ń pè kìíní kan ní law of diminishing return bàbá ní ọbẹ̀ ìjẹgba 25 àkọ́kọ́ ìjọ bá ń kọ́ jẹun nínú ọyẹ́ pàá yóò tọ̀ gbogbo ara lọ bọ́bá jẹ èkejì yóò tọ́ra lọ kò ní dùnyàn tó tàkọ́kọ́ tó gbé tàkọ́kọ́ yẹn ọba yẹn níjà fún ìgbà tí ó bá fi máa di bí 5 ara ó ti máa yí jẹ bára ò sì yí jẹ ẹni tí ń nà yẹn yóò máa rẹ òun náà bó ṣe nà tàkọ́kọ́ yẹn kò ní lè nà ìgbà tó bá ti ń lọ bí 10 yóò ti máa rẹ òun náà kò sí gbogbo tí ń jẹ́yà ayé bí bá ti ń pọ̀ sí ìmọ̀ fúyẹ́ sí ìmọ̀kára máa bá rẹ àbíkẹ́ni tí ń jẹ̀yàn níyà yẹn kó máa rẹ̀ òun náà ṣùgbọ́n tàbí kìí á mò rí rẹ̀. Ọlọ́run ọba ní gbogbo àwọn tó pa nǹkan pọ̀ mọ́lọ́run ọba láyé tí wọ́n bá dìjọ gbogbo kìí á mọ̀ tí wọ́n bá rí ìyà. Ọlọ́run ọba ní ìyà yẹn à ní mú ní fúfú yẹ fún wọn bó ti wulẹ̀ kó máa. Bẹ́ẹ̀ sì ni à ní wò wọ́n ṣe al-inzar àníwò wọ́n ṣe bó ti wulẹ̀ kó máa. Wa idha ra'a alladhina ashraku shuraka'ahum. Ọlọ́run bá jẹ́ kó yé wa pé gbogbo àwọn ẹni rere tán bá wà lìjánà wọ́n máa ríra wọn àwọn ẹni ibi tí wọ́n ṣe ṣẹlọ́n láyé náà wọ́n máa ní kọ́nfẹ́rẹ́nsì náà nínú náà wọ́n máa ríra wọn gbogbo àwọn òòṣà tẹ́ẹ̀sì lẹ́yìn Ọlọ́run ẹjọ́ pàdé ń bẹ̀. Ọlọ́run bá nígbà táwọn tí wọ́n pa nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́run wọ́n fojú ara wọn rí gbogbo òòṣà táwọn ń pè lọ́lọ́run yẹn táwọn òòṣà yẹn náà sì fara mọ́ pọ́lọ́run làwọn wọ́n ó jọjọ pàdé nínú náà wọ́n wàá máa sọ fúnra wọn níjọ́ náà. Qalu rabbana. Wọ́n wàá máa sọ pé Ọlọ́run ọba wọ́n máa nígbà tá bá jọjọ wà nínú náà wọ́n Ṣàngó ni òòṣà Ògìyán ni Ògún ni Ọbàtálá ni gbogbo òòṣà yẹn táwọn náà sì gbà wípé Ọlọ́run làwọn àtàwọn tó ń sìn wọ́n wọ́n wà máa sọ nígbà tí a bá dójú ẹ̀ nínú náà wọ́n máa sọ pé Ọlọ́run ọba wa. Rabbana ha'ula'i shuraka'una alladhina ashraku alladhina kunna nad'u min dunihi. Wọ́n wà máa sọ ní sísọ bóyá Ọlọ́run lè wọ àwọn ṣe wọ́n a máa ní Ọlọ́run ò ẹni tí ó ní ká máa ṣe òun láyé rèé tí ìbá ṣe òun tó jẹ wá ń pá ká máa bọ̀ọ̀sá ní ìwọ́lá àbásì ẹ̀yin ẹ máa wólè tí wọ́n bá gbá olè tọ́wọ́ bá tẹ̀ ẹ mọ̀ ní tó sọ pé òun ò jà àkọ́kọ́ lélẹ̀ òun ò jà lè ẹni tó introduce ẹ̀ tó lélẹ̀ yọ́ máa fẹ́ ní sísọ pé kẹba lérò pé ẹ̀sùn lẹ̀ ó tẹ̀sẹ̀ tẹ̀ àdámọ́ ọmọ ènìyàn ni ẹ láti lè fẹ́ bọ́ nínú wàhálà bẹ́ẹ̀ náà ni ó ṣe rí nínú ná wọ́n a máa sọ pọ́lọ̀ ń pé òòṣà yìí ó ní àwọn tó kó bá wọn rèé àwọn náà ò bá ṣe tọ́lọ láyé
àwọn yìí ni wọ́n ní káwọn ọmọ pé àwọn làwọn fi ń pè wọ́n láyé àwọn ò bá mọ̀ tìrẹ Ọlọ́run làwọn ò bá ṣe. Ọlọ́run ọba ní àwa ní káwọn mọ̀lẹ́kà ó dá wọn lákẹ́. Ọ̀rọ̀ kan yóò kàn wá láti sánmà yóò lọ bá wọn nínú iná tí wọ́n wà pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run ẹ̀yin màláíkà ẹ sọ fún wọn. Ọlọ́run ọba ni ẹ sọ fún wọn pé ẹgbẹ́nu ní sàn ìrọ̀lẹ̀ ń pa. Innahum lakadibun. Kò sọ̀rọ̀ kankan bí òpùrọ́ ni ẹ̀yin náà fẹ́ sin òòṣà ni ẹ má sọ pé òòṣà yẹn ló mú inú rárá. Èṣù ni ó dẹ̀ mélòó dé ṣùwádó sẹ́nà ọ̀nà mọ́sálásí tí ò jọ wọlé òkírùn àni èṣù ò ní dákùn níjọ́tọ̀ ọ̀fẹ́ wọ mọ́sálásí òun yọ ẹgbà lọ́wọ́ àbó ń tilẹ̀kùn mọ́sálásí ìwọ nìkan lè yẹn ni àwọn tó wọlé ńkọ́ ọpa àyàn èṣù òun ló mọ̀ mẹ́lẹ́ ọlọ́wọ́ èṣù yóò bọ́ra rẹ̀ níjọ́ náà Ọlọ́run ní àmà ní ká sọ fún wọn pé innakum lakadibun. Falqaw ilayhimul qawla innakum lakadibun. Àyà yìí gangan àwọn olùmọ̀ tafsir wọ́n ní ọ̀rọ̀ yẹn gangan kìí ṣe pọ́dọ̀ àwọn màláíkà ni wọ́n ti wá àwọn òsáhùn ni àwọn ní wọ́n tètè yá máa sọ tí wọ́n pé Ọlọ́run ẹmọ́dà lówó ìrọ́nà ń pa ọ́ àwọn òsàn náà tètè aṣọ tí wọ́n gbẹ̀rẹ̀ dákù rárá o rọ́nà pamọ́ wa o Ṣàngó ọsọ díẹ̀ òsọ ògìyàn òun ó sọ yóò di rọ́nà pamọ́ wọn àwọn òdíkẹ̀ ìsànwó gẹ́gẹ́ ẹ wo bọ́lọ̀ ń ṣe sọ tí ó tún ṣẹlẹ̀ kí la tún fẹ́ kọ́lọ̀ ń sọ pọ̀ ó sọ táyé ó tún sọ tí ó ṣẹlẹ̀ lálìkìyámọ̀ kábà lè mọ tó yẹ ká ṣe kábà lè mọ táàfi lọ pàdé Ọlọ́run tó dá wa. Ọlọ́run níjọ́ ta wí kó wá ní ó ju ọwọ́ lẹ̀ tányányán bí ìgbà tí ọ̀daràn tó bá bọ́ sí ọwọ́ sójà yóò jẹ́ ìtúnisí ṣe ẹ̀mọ̀ pọ́lọ́pàá ní ẹgbẹ́ don't pass that place ọlọ́pàá ní ẹ̀ jọ́dà bá kàn sọ pé ó gbé ọ̀kadà rẹ̀ kò sọ̀rọ̀ ọkàn ọjẹ́ ìtúnisí torí pé ọmọ tó lè rí ọsọ wọn kẹ́ tó rẹ́nìkan tó ẹ̀kú bá sójà lágídí ọlọ́wọ́ bá jọ wọlé alkiyama kó wá ní ó ju wọ́ọ̀lẹ̀ ta ní jẹ́ kìníkan níwájú kìníkan alágbára ayé alágbára omi alágbára àkàndá níbo yóò sọ̀rọ̀ ògbà yóò déwájú Ọlọ́run gbogbo àwọn tó gbé sórí tó fi gbàgbé Ọlọ́run wọ́n kọ̀yìn sí oníjọ́ náà Ọlọ́run ọba ní wa alqaw ila Allahi yawma idhin salam wa alqaw ila Allahi yawma idhin salam àbáwá Qatada ó ní dhallu wastaslamu yawma idhin oníkàlùkù ó sọwọ́lẹ̀ níjọ́ náà oníkàlùkù ó jókòó ẹ̀jẹ́ yóò máa retí bó lọ́rọ̀ jà sí bí ó ṣe rí nìyẹn níjọ́ náà wa dhalla anhum Ọlọ́run ọba ní gbogbo ohun tẹ́ ń parọ́ rẹ̀ mọ́ Ọlọ́run láyé yẹn ní rí mọ́ níjọ́ náà ayò òdodo níjọ́ náà kò sí rọ́mọ́ gbogbo kìníkan náà ń gbìyànjú sáà kìníkan náà olóòsò ní kíkọ̀ ní rántí ìyẹn mọ́ bẹ́ẹ̀ bá déwájú Ọlọ́run ọba tó dá yín الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون Ọlọ́run ọba oní الذين كفروا
ọlọ́níṣẹ́ gbogbo àwọn tó bá kọtọ lọ́hun kìí ṣe pé wọ́n kọtọ lọ́hun nìkan wọn ò tún jẹ́ni tó fẹ́ ṣètò ọlọ́hun orítọ́ ọlọ́hun ṣe ẹmọ owó àdánwò àwọn onítọ́ ọlọ́hun ṣe wọ́n tún máa gbógun ti àwọn tó bá fẹ́ ṣètò ọlọ́hun ó ń bẹ bẹ́ẹ̀ nínú bàbá mi òun èkírun kò sì ní jọmọ rẹ̀ ó kírun ó lè mọ́ fọmọ ẹ lówó oúnjẹ lórí pé ń kírun ìyá mi ò borí ọmọ rẹ̀ tó ń rán ìjà yóò sì kó gbogbo aṣọ ọmọ ẹ yóò sún ná òun ò fẹ́ ọlọ́wọ́ bá ní ṣe ráwọn tán pọ̀tọ́ lọ tí wọ́n tún wá ń kọ dí ẹni tó fẹ́ ṣètò Ọlọ́run lójú ọ̀nà Ọlọ́run tí wọn ò ní wọ́n rí tọ́lọ́run ọba ṣe ìwà tí wọ́n ń kù yẹn ó bí Ọlọ́run ọba nínú púpọ̀ tí wọ́n bá déwájú Ọlọ́run ìyà wọn ó máa jẹ́ àdìpèlé ni wọ́n jìyà pé wọn ò ṣètò Ọlọ́run lọ́tọ̀ wọ́n tún jìyà pé wọ́n tún kọ dí àwọn tó fẹ́ ṣe tọ́lọ́run. Ìwọ náà jẹ́ ààrẹ wò lé dípò tọ́lọ́run ọba fi ọ́ sí tó fi ààyè gba àwọn èèyàn láti rí tọ́lọ́run ṣe ní ààbò fi fúnlẹ̀ mọ́ wọn. Ẹlòmí ń bẹ ìgbà tó di ọ̀gá iléèwé pátápátá kò dá àwọn mùsùlùmí ó kírun mọ́. Kódà ẹlòmí ìjẹ́ lè jẹ́ mùsùlùmí. Ìgbà tó di bíìsì ni wọ́n dá ọmọ mùsùlùmí ó lò jáàbù ẹlẹ́gbẹ́ dress code kalẹ̀ gbogbo àìtọ́lọ́wọ́n bá tó wá sí agbúdọ̀ fi ṣe tọ́lọ́wọ́n bá ní agbúdọ̀ fi ààyè gba tọ́lọ́wọ́n lérílẹ̀ mọ́ṣẹ́ẹ̀sì kódà gbà mí ń bẹ ẹlòmí ò rí tọ́lọ́wọ́n ṣe dáadáa ṣùgbọ́n fààyè gbà àwọn èèyàn láti ṣe tọ́lọ́wọ́n ọba tó ga lọ́lọ́wọ́n lè wò yẹn mọ́ lára àmọ́ ò ṣe àwọn tó tún fẹ́ ṣe ó tún kọ́ bí wọ́n Ọlọ́run bá nírò àwọn ènìyàn bẹ́ẹ̀ tán bá pàdé Ọlọ́run obìnrin míì tí òjò borí ọlọ́kọ òun ò fẹ́ràn rẹ̀ tí òjò lò jáàbù kò tọ́ sí ni tó bá lo ìdáàbù ọkọ̀ ọmọ karamọ́ ni èwo ní gbogbo ìṣègùn olùbámidáre olùtẹ̀lẹ́midáre you are not presentable kọwọ pátá tẹ̀lé ọlẹ́yìn ọwà presentable ọpàdé Ọlọ́run ọba ní gbogbo ẹ̀yin tẹ́ ń kọ dítọ́ lọ àti rẹ̀ nìkan tó lè wípé tó bá fẹ́ lọ mọ́ṣáláṣí ìmọ̀ ṣàlùwàlá láti lé níwájú ìta kó tó máa lọ mọ́ṣáláṣí kò bá pẹ́ láńlọ́ọ̀dù bá pẹ́ wọ́n bá fún kí tó ń jẹ́ wọlé kó jẹ́ wọlé ó kó oṣù méjì tí owó rẹ̀ ọ̀tá jáde nínú léwu ẹniyàn sí àwọn akẹ́kọ̀ọ́ kí ló ń ṣe fún bàbá kí ló àwọn kan wá lọ bá bàbá láńlọ́ọ̀dù wípé ẹ dákun kí ni wọ́n ṣe pé ó ń ṣàlùwàlá níwájú ìta òun wá máa tẹ omi àlùwàlá wọlé so therefore òun ò fẹ́ àlùwàlá nílé òun ó àlùwàlá àbálé àbájáde lé gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣèyàn lé mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ bima kanu yufsidun Ọlọ́run bá ní bá ṣe ìyà wọn láti pèlé àṣàbòsí fún wọn ó ti ní táwọn náà fọwọ́ ara wọn bàjẹ́ láyé ẹni tó fẹ́ ṣe tọ́lọ́run tó kọ́ dí tí ò rí tọ́lọ́run ṣe bóyá tó bá ṣe tọ́lọ́run ẹlòmíì náà bá tún ṣe tọ́lọ́run látara tiẹ̀ ṣùgbọ́n wọ́n tó kọdọ́ ẹnìkan yẹn Ọlọ́run lọ́mọ iye ẹni tó ti kọjú Ọlọ́run bá jẹ pé bí ẹ̀ṣẹ̀ yẹn ìkọjú yẹn bó ṣe wà nípele ìpele bẹ́ẹ̀ náà nìyà tí ẹ náà yóò fi wà nípele ìpele bí máa kánú yóò fi sí dùn Ọlọ́run ọba ní látara èyí tí wọ́n bàjẹ́ láyé
nínú ìwà kò ṣe kò tún fẹ́ kẹ́ni tí ó ṣe ọ̀gá ni nínú ìwà bàjẹ́. Ọlọ́run Ọba ní bí ìwà yẹn ṣe tóbi tó náà ló fà tí ìyà rẹ̀ ó fi pọ̀ dọ̀gbọ̀dọ̀ kìámà. Abẹ́ Ọlọ́run Ọba ní tóbi rẹ̀ àtàwa àtẹ̀yìn kọ́lọ́run kó fún wa ní dáadáa ṣe kó sì fi dáadáa rọ̀ wá lọ́rùn kó sì má ṣe wá lẹ́ni tí ó máa kọjú dáadáa àtàwọn ẹni rẹ̀ kó ṣe wá lẹ́ni tí ó máa ṣe gbàláyè fáwọn èèyàn láti rí tọ́lọ́run Ọba ṣe lórílẹ̀. Gbogbo àwọn èyí tá a bá ti wá fà ìmọ̀ kan ṣe kọ́lọ́run kó forí jìn wá kọ́lọ́run Ọba kó yọ́nú sí wa. Wa sallallahu wa sallam ala nabiyyina Muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima. Insha Allah ta'ala ṣàdéhùn lánàá pé a fẹ́ sọ̀rọ̀ nípa ìbéèrè kan tí wọ́n béèrè ṣùgbọ́n pẹ̀lú bójú ọjọ́ ṣe rí ọjọ́ ti lọ. Tí ó bá di ọ̀la insha Allah ta'ala aláǹfààní àti sọ̀rọ̀ nípa ìbéèrè náà. Ìbéèrè nípa obìnrin tó lóyún àbúfọ́mọ lọ́mú nínú Ramadan ṣé yóò gbààwẹ̀ ni àbí kó má gbààwẹ̀ tí Ramadan bá parí kó dáwẹ̀ padà àbí kó kàn mọ́ fáwọn èèyàn lóúnjẹ lọ́sàn Ramadan tí Ramadan bá lọ tán kó má san padà. Ọ̀rọ̀ àwọn àfáà ó pọ̀ lérí ẹ̀ tí kọ̀ọ̀kan náà sì ní in tó rọ̀pọ̀ kúlé lórí nínú ọ̀rọ̀ àwọn olùmẹ̀sì. So láàrí ṣàlàyé fún aláàrẹ pé pẹ̀lú ògbọ́ Ọlọ́run á ṣàlàyé níwọ̀nba torí pé ọjà àwọn àfáàní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú agbo àwọn àfáàní tí èèyàn kàn lè rọ́ọ̀lù lọ́nà eréfèé. Látara àti eléyìí abẹ́ Allah subhanahu wa ta'ala kó sọ wájú ọ̀la lọ. Arùpá ìyànjú ẹ̀ níwọ̀nba èyí tó hàn sí wa lẹ́yìn ṣùgbọ́jọ́ ti lọ alìmọ́ láǹfààní àti gbádé nìkan. Àwọn abẹ́ Allah subhanahu wa ta'ala kó sọ wájú ọ̀la lọ látàrí dáadáa. A gbìyànjú láti mú ẹnu bá ọ̀rọ̀ náà níbàámu sí ọ̀rọ̀ táwọn àfáà tí wọ́n sọ ni torí páwọ̀ ọmọ ọ̀rọ̀ àwọn àfáà àwọn òsì nípò káwá sọ wípé àwa sọ̀rọ̀ kan ní táwọn àfáà ti sọ òun náà làwọn tó ṣe lálàyé fún wa kọ́lọ̀ kí ọmọṣẹ́ fi yẹ kọ̀ọ̀kan wa. Oníbèèrè kan béèrè wípé kí ni ìdájọ́ ẹni tí ń gbààwẹ̀ tí èkírun. Àkọ́kọ́ àìkírun rẹ̀ yẹ ṣé ó lòdì sírun ni tó bá kí wọ́n bi léèrè pé kí ló dé tẹ́ẹ̀ fún máa kírun tó kọ́lọ̀ kó ṣe ní ọ̀rùn jù náà ó náà fẹ́ máa ń kírun ṣùgbọ́n ó rọrùn fóun ìdájọ́ èèyàn ọ̀tọ̀. Ṣùgbọ́n ẹlòmíì kí ló tó fi máa kírun ìrun kọ́ èrùn ni ìrun àtọ́lọ́wọ̀n ò dámẹ́jẹ̀ mú ìrun o kẹ́ni ọkọ̀ mọ́bùn sọ̀rọ̀ ọ̀run àwẹ̀dé wọ́n gbà yẹn lọ́wẹ́ ṣùgbọ́n ẹnu tẹ́yìn mo fi sọ kò yàtọ̀. Ẹni tó bá jẹ́ pé òròjú olóhun tí ò kírun tó sì mọ̀ pé ó yẹ kó máa kírun ṣùgbọ́n máa ń gbààwẹ̀ á sọ fún wípé ẹlẹ́ṣẹ̀ ni lórí pé kó gbààwẹ̀ lórí pé kò kírun àmọ́ àwẹ̀ rẹ̀ lálàáfíà àwẹ̀ rẹ̀ jẹ́ kí ni ó lálàáfíà nínú ẹni tí ń gbààwẹ̀ náà ló wà níwájú Ọlọ́run torí pé mùsùlùmí ni kò yí kà kírun àìkírun rẹ̀ náà sì ní òròjú ló bá débẹ̀ kìí ṣe kó tako ìrun. Èyún lórí káólù àwọn àfáà tí wọ́n sọ wípé man taraka salata mutakasilan aw takasulan la yakfur. Ẹni tó bá gbé ìrun jù sílẹ̀ nítòròjú kìí ṣe kèfèrí lọ́dọ̀ àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ nígbà àwọn àfáà mi sọ pé kọ́dà kó ṣe tòròjú ó di kèfèrí. Àmọ́ ẹni tó bá ṣe wípé lọ́dọ̀ tiẹ̀ ó tiẹ̀ lálàṣẹ ìrun wo ìrun kọ́ ìrun ní ẹjọ́ òun mọ́ gbàwẹ̀ ń tòun kó mọ́ gbàwẹ̀ mọ́ o torí pé kèfèrí so àti ẹni yẹn bá kọ sí ìrun òní ó yìí ká mi ìdájọ́ onítọ̀ kọ́lọ̀ kó ṣàlùwà. Ìbéèrè kejì ni pé ìrun sọ̀látù tàràwí ṣé ká mọ̀ kíní méjì ká mọ̀ jókòó ní
àbí ká máa kiri mẹ́rin èwo ló lájú. Afọ́wà Sheikh Ibn Uthaymin alayhi rahmatullah wọ́n ṣe àlàyé nípa sọ̀látù tarawih, wọ́n sì pa obì ọ̀rọ̀ yẹ wọ́n fa ìbìtú yọ lọ́nà tí yóò fi tèyẹ wà. A rí àwọn àkọọ́lẹ̀ pé Ànábì máa ń kírun ó lè kíráka 4 tí ò ní jókòó láàrin tó sàtàyà, yóò tún kí 4 míì tí ò ní jókòó láàrin. Afọ́wà Sheikh Ibn Uthaymin alayhi rahmatullah wọ́n ní ìyàtọ̀ ń bẹ láàrin ṣáfù àti wítìr. Wọ́n ní ṣe rí ìrun tánàbì bá ń kí qiyamul layl àbí tarawih méjì ló máa kí. Tó bá ti kí 2 yóò jókòó yóò sálámà, yóò tún kí 2 yóò jókòó yóò sálámà, yóò tún kí 2 yóò jókòó yóò sálámà. Wọ́n ní ṣe wá rí wítìrì, Ànábì lè kí wítìrì 5 papọ̀, pé wítìrì ló máa ń jẹ papọ̀ báyìí, ó lè kí wítìrì 3 papọ̀, ó lè kí wítìrì 5 papọ̀, pé wítìrì l'Ànábì máa ń ṣe bẹ́ẹ̀. Pé ṣùgbọ́n ìrun tarawih àbí qiyamul layl méjì ní òkè ṣàfihàn. Ṣùgbọ́n wítìrì tí a mọ̀ pé nǹkan tí méjì ò lè pín tẹ́yọ, nǹkan tí wítìrì nǹkan táà lè fi méjì pín òun náà ní wítìrì. So ó bẹ̀rẹ̀ látòrí ẹyọ kan 3, Ànábì lè gbà ní yóò kí papọ̀ báyìí, gẹ́gẹ́ bí àlàyé tí àfọwà Sheikh Ibn Uthaymin tí wọ́n sọ lórí eléyìí. Abẹ́ Allah àwọn àfáà mi náà dẹ̀ tún sọ nǹkan méjì, abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó mọ́ṣẹ́ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà. Insha Allah nakifu huna, àdàdúró níbí tó bá di ọ̀la insha Allah ta'ala àtún máa tẹ̀síwájú. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.